olórí kí ló tó lè mọ ọ̀bọ̀nú yẹ̀wò ọ̀sàmọ̀pá nípàdé ìlú àwọn olóyè tí ń gbé kọ̀ọ̀kan wọ́n sì ń bẹ láàfin kí ló tún ṣẹlẹ̀ báyìí. so mọ̀ pé ńgbà tó wọlé lánàá ò bá mi nínú yàrá. èmi ò gbé bó ṣe fẹ́ ṣe nù wọ́n ti jẹun sólódì ẹ̀ lórí bó sì ṣe nù. o sì mọ̀ pé nǹkan kan ń bí mi nínú ni. àbí èmi náà sì bí ọ léèrè. torí pé o ti mọ tí ń bí mi nínú ni. kí ni bí ọ nù. baálẹ̀ mo rí ẹ ní ilé ìtura tó wà lẹ́gbẹ̀ẹ́ Igbóǹbẹ̀rún ẹni náà mú ọkàn báyìí lọ ogun ọmọ náà jókòó sórí àga ọmọ tí ìsọmọ àkókò ọmọ bí ọdún 8 ọ̀rọ̀ tí mò ń sọ òun yí ọ mò ń gbọ́ ìgbà tọmọ náà fẹ́ dìde ó wá sọ fún ọmọbìnrin tó wá fún ní ẹlẹ́rìndòdò pé kó mọ bẹ́ẹ̀ sọ ọmọ náà ìwà àtobìnrin ẹjọ́ ń wọlé lọ Àlàó ọmọ náà sáré wá bọ́ ìyẹn ọmọ tí ń bẹ́ ń bẹ̀ tìlì tó ṣiṣẹ́ ń bẹ̀ ó fún ọ ní kọ́kọ́rọ́ mi ó sọ pé ọyẹ́ tó ń bẹ́nu yàrá tẹ́ fẹ́ lọ pé kò dáa mọ́ gbogbo ẹ̀pọ̀ tá mo rí ẹ̀sìn wọlé lọ mo sì dúró ń ta wákàtí 2 àbọ̀ jáde. títí bá bẹ̀rẹ̀ wọ́n ni mo bẹ̀rẹ̀ tọ̀dọ̀ àbúrò ọmọ sọ̀yà kiri alọ́sẹ̀ pàdé ìlú nílé ìtura láyé àná tí ó tó wá ní ọdún ẹ̀sọ́ mi kiri ìpàdé ìlú gbalọ́sẹ̀ pẹ̀lú àwọn lọ́ba mákàdọ́dọ̀ sí nílẹ̀ ọmọ rẹ ni tó tún lọ́jọ́ ọkọ mi tó ti bí lọ síbẹ̀ jóná ọmọ rẹ̀ tó bí lọ ọkọ mi kí ló tí ò gbé lọ tó pẹ́ ọmọ tiẹ̀ ló gbé lọ. kí ló ti ẹ̀kọ́ gan kí ló kọ̀ gan bí ọmọ sọ mi kiri báyẹ̀ ní ìgbà tó bá wù mí mo lè rí ìlú kiri bó ṣe wà ẹni tó sọ yìí pàjẹ́ gbà lẹ́nu kò sí kí ló ń tẹ̀sí ọ̀pọ̀ bàbá rẹ̀ bá polo orí ẹ̀gbẹ́. bẹ́ẹ̀ni kí ló fẹ́ ṣe fún mi ná ìyọmọ mi ni ìyá Adélájà ni. Adélájà ó sì ní arọ́mọ yìí kó náà olùfẹ́ rí bàbá àwọn olóòrùn wo mo sì mọ̀ pé bí ifá kúkú wálé náà ọmọ kara náà ni mo ní irọ́ ọ̀dà kọ́ pàdé mi ilé ìtura mẹ́wọ̀n káàkásọ̀ tá a fẹ́ sọ mo sì ń pọ̀dọ̀ mọ́ padà wà ní. ìwà àrùn sí Adélájà ìrùn sí ìyá Adélájà. gbé kẹ́ni. so mo kò tẹ́tẹ̀lé ìmọ̀ ń wá bí kó wá ó sunu ọjọ́ kan ìjọ́ kejì ó lóun ò mọ́mọ́ ń wá yóò sì kó mọ́lẹ̀ kó mọ́ lọ kò ní lọ. tá a bá ń ṣàjọ̀dún èwe yóò ṣàmọ́ wa. yóò àmì níwọ̀n sóhun ọjọ́ mẹ́ta ń bí. ilé ọkọ ẹ̀ náà ni. tó ti lọ lọ́kọ́ ń bò mí. jẹ́ ìran ọ̀sìn bí ṣe máa ń pọ̀ lóru gbogbo ẹ̀ mo rí o ó dákẹ́rin sàn kankan tó lásìkò ọ̀rọ̀ tí tó ní ìsìn àsìkò ọ̀rọ̀ tí wá tó mo ti rí pé lemọ́lemọ́ ẹ̀yin méjèèjì ẹ tí wò mí bí pé ìgbọ̀n bí pé ìní làákàyè wá gbọ́ kì í sí ìyàwó rẹ̀ mọ́ o ẹ gbọ́ obìnrin tó bímọ fún ọ ó ti lọ lé ọkọ míì ó ti bímọ síbẹ̀ bóyá dé òtún wá sàn náà ni ìwọ̀n á dágbé ó wá sọ pé ìyàwó rẹ̀ ni ẹ wá náà ríra yín ẹjọ́ ń lájọṣepọ̀ ẹjọ́ ń sorí ẹjọ́ ń sòsì papọ̀. ọ̀gbẹ̀gbẹ̀ alálẹ̀ ṣe orí níbi tí ìgbà àtẹ́jọ́ ṣàṣepọ̀ tó nígbà àkàjọ gòkè lọ nílé ìtura ó ti túbọ̀ sí pé kẹ́kẹ́ pa wá pọ̀. ìmúra rẹ lọ́wọ́ gbà bíbúra sí pé ó pẹ́ ìjọ jáde sepọ̀. kí ló kàn búra nu ti mẹ́rin. a ní ó búra sí pé ìjọ jáde sepọ̀. tí ó ń wá lè búra wọ́n sọ kọ́kọ́ wọ́n kọjá ẹ̀sọ́ tó wà lẹ́nu mi fún ọ. tó o bá ti lè búra pé ẹ̀ẹ́dẹ́rẹ́ mi rí nǹkan tí wọ́n ní ìmọ̀ ń sọ tó o bá ti wá lè mú kí ní nǹkan fi búra mọ́ sọ kọ́kọ́ mọ́. mo sọ kọ́kọ́ wọ́n kọjá ẹ̀sọ́ tó wà lẹ́nu mi. èmi ẹ̀gbọ́n tí ó gbé ilé kọ́ bọ́dà tí wọ́n yan ọ̀jẹ̀ èyí dákẹ́. ó dákẹ́ náà nítorí pé alábòsí ni ọ. èmi ọkùnrin ni. ó tí ì dákẹ́ o. ó sọ fún ìyá Adélájà rẹ̀ wípé èmi ìyá Adéjàre mo sọ wípé kó mọ tí ń ṣe o kò sáàyè rẹ̀ mọ́ ń bí o nígbà tí ò dáa fún ọ kò lóun fẹ́ padà wá o. ìfẹ́ ọ̀rọ̀ burúkú tọ̀tọ̀ ìwé nígbà tí ò dáa fún ọ ṣé ó lọ sí ní mí ni. báwo lè bá sọ̀rọ̀. nígbà tó ń tagi ní sọ́ọ̀mẹ́rì tó ń tẹ gbèsè tó ń rí ìkọ̀kọ̀ sọ́wọ́ sí bọ́sà lọ́gbà náà ni ẹni tí mo dúró rẹ̀ nígbà tó wá pàdé mi nígbà tó pàdé mi ìgbà plẹ̀ ìgbà náà nù ní ìsìn wa kọ́ sígbà ìgbà tó rọ̀ wá dọ́wọ́ mi kí wọ́n fọ ọ̀rọ̀ mọ́ ọmọ tí má bí ni. ìní wọn fọmọ rẹ lọ́rọ̀ ló mú wákàtí wọn gbé onírárá. ilé mu wa ọmọ náà wòlé gbọ́dọ̀ yóò yà. bọ̀tọ̀ ọlọ́kọ̀ ni ìyàwó yàwó àbí. ìyàwó kọ́ ìyàwó mi sì ni ẹni tó mọ ìyàbá kó tó bá wà lọ́dọ̀ rẹ̀ ó ti kó lálẹ́ yìí ẹni tó bímọ fún ní ti kó lálẹ́ yẹn ni kì í sàlẹ̀ mi ìyàwó mi ni kí ìyàwó láti ẹ̀ láàrin àlejò gbé bálẹ̀ ìkọ̀bí. bálẹ̀ fẹ́ tọ́kúlá níbi ọ̀rọ̀ tó wọ̀ yìí agbọ́kọ̀kẹ̀ kò sí wàhálà ń bẹ olóòbúra
ìbúra mo sì ń kọ́ fọ òun parẹ́ ìbúra bí mo ṣe ń kọ́ fọ ẹ ló ṣe ń parẹ́. lẹ́yìn náà síbi tí mo búra láàrin oṣù mẹ́fà ìbúra. ènìyàn búra èmi náà láwọn tèmi náà fẹ́ tẹ̀tẹ̀lẹ̀ tó dé pé ní ìtì ẹ̀bímọ fún wọn mo sáàfẹ́ wọn rí èmi náà bẹ̀rẹ̀ sí máa ń pè wọn á bẹ̀rẹ̀ sí máa ń fomi domi tó rú ọ̀rọ̀. ọmọ ọkọ ẹlẹgbẹ́ mi abẹ́rẹ́ ọmọ mi ṣe bẹ́ẹ̀ ọmọ ọkọ ẹlẹgbẹ́ mi ọfẹ́ máa yàrá ọfẹ́ bẹ́ẹ̀ ni yíyà adékọ́ ìfẹ́ tó gbé àwọn ọdún ọ̀rẹ́ adékọ́ irú ẹ̀dá báyìí ni mo ti ń bú ọtí pẹ́ ọlọ́run ti fẹ́ mú ọlẹ́ lọ́wọ́ báyìí. ìtì pé o ti fẹ́ kú sórí ìjókòó ṣe é mọ̀ pé ẹ̀gbọ́n mi aláìmoore tẹ̀ ń wo yìí o nígbà tí mo pàdé rẹ̀ ní sunkún kiri ni ìjọ náà mo sì ní kò sí wàhálà ń bẹ ṣé ẹ̀ níyàwó ni ó lóun níyàwó ni ìyàwó òun ti kú láti ilé oṣù mẹ́fà mo sì ní ìyàwó oṣù mẹ́fà ó sì lè padà wá o àṣìjọ ń ṣe kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́ ọdún kan wọ̀ àti ìfẹ́ra fọ́dún kan mo sì rò pé ẹ̀bùn sì bẹ́gbọ́n mi sọ̀rọ̀ ìgbà ní èmi mo mọ́ fún lówó tó wà lọ́wọ́ mi ń gbà náà mo sì bẹ́gbọ́n mi sọ̀rọ̀ ẹ̀gbọ́n mi sì sọ pé ṣé èèyàn dáadáa ni ọkọ mi ni ẹ̀gbọ́n mi sì fún ní ọmọ ọdún owó tó gbọ́n mi fún ọjọ́ tó. èló ni mílíọ̀nù lọ́nà ogún fún ọmọ owó gidi. ogún mílíọ̀nù. mílíọ̀nù lọ́nà ogún ẹ̀gbọ́n mi ò já o ẹ̀gbọ́n mi fún ni o. ṣé ìṣiṣẹ́ kan ló fi wá dowó èló mílíọ̀nù lọ́nà ogún owó tó yẹ pé kòkòtò kó tẹ̀ yẹ ra mọ̀lú tẹ́tẹ́ yẹn wá fẹ́ ṣènáwó. ó ti wá ọlá ti wá dé ọkọ mi ti jẹ baálẹ̀ ìyàwó tó ti wá lọ láti ìjọ yìí wọ́n rìn gbèrègbèrègbèrè wọ́n ní ẹ bá bẹ̀bẹ̀ ẹ bá bẹ̀bẹ̀ ẹ bá bẹ̀bẹ̀ ẹ bá ń bẹ̀bẹ̀ èmi ò ní kí n ṣe ìyàwó rẹ o but èmi mọ̀ wípé gbogbo ohun tí wọ́n ń ṣe yìí gbogbo tó ń fojú mi rí èmi náà ò sì tèmi padà fún. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run obìnrin tó bímọ fún oníṣẹ́ kì í ṣe ìyàwó ẹni ìyàwó mi ni ìwọ náà mọ̀ pé ìyàwó mi ni ìyàwó mi ló bẹ tí. wọ́n là fún wọn kó tó lọ bímọ síbò mi o wọ́n là ọmọ mi bẹ̀rẹ̀ rẹ̀ adélẹ̀jà kọ́ bí ọmọ àwọn ọmọ tó bí tó ju àwọn ọmọ tiẹ̀ lọ. ọ̀rẹ́ ti gbé níjàre ọmọ ọdún márùn-ún péré ni délẹ̀jà tí mo sọ ọmọ ọdún mẹ́jọ ni. kéde ìsì ọ́nà ìwọ kọ́ lẹ́mọ̀ pa ńlá sẹ́wọ̀ èmi lọ́kùnrin. gbogbo àwọn èèyàn ni wọ́n mọ̀ pé obìnrin tó bá ti bímọ fún ni kì í sálẹ̀ mọ́ o tọ́ba yẹn bá sì ní ọ wálé ara yóò ní gbà ní mo fi kọ́ pàdé ìbẹ̀ nílé ìtura ìṣiṣẹ́ kankan tó bá jẹ́ pé mo wà lásìkò tó yẹ kí n bọ́ ẹ̀bá búra fún ọ ṣùgbọ́n ìṣe kankan torí òkè tí ìgbà tí ẹjọ́ lọ́hùn ní tọ́lọ́hùn ní ti ojú rẹ méjèèjì inú yẹ̀wù tá a wà báyìí àdókò àsọ̀rọ̀ ni àdẹ̀sọ̀rọ̀ bí wákàtí méjì àbí kan wọ́n gbà bọ́ alẹ́ mo rí ọ ń wọ́n máa mọ̀ gbé ọ ni orí mi lójú mo rí ọ ojúbọ ìwọ́n torí mo fẹ́ sọ ọkùnrin ọ̀nà ọdún lójúbọ ẹ̀rọ̀pọ̀ ẹ̀wà gbà mí olórí ìlú ìwọ àwọn yóò tó máa pé ẹ̀yà wa o wọ́n máa pọ́n ọ lé o ọ̀rọ̀ rẹ wo kéèkì yóò fi ẹni kọ dákẹ́ kí ló burú náà ẹ̀ tó ti bímọ fún mi mo lọ pàdé ilé ìtura a sì jọ sọ̀rọ̀ a jọ ṣe pàdé a sì bọ́ mọ́ ó ṣe dá. kí ló dé ẹ̀wọ̀n mọ̀ ń wọlé ńgbà tẹ́lẹ̀ pàdé ilé ìtura. Wíkì ni kò lè dẹ́sọ̀rọ̀ táwọn sọ ni mo fi ní kó dúró bí ọ̀dọ̀ ọdún mẹ́jọ lọ wéke. nínú ìyàdọ̀ àwọn tẹ́ tí ń gbàlejò mo sì ní wọ́n fún ẹlẹ́rìn dòdò kọ́ máa mú kọ́ máa sí kọ́ máa wo. gba worororo ìyá rẹ ń gbádùn ní yàrá wálẹ̀ ẹ sọ fún ìyá Adéyàjà ẹni mo sọ wípé ijó ń bá tún rí pẹ̀lú yín ijó ń bá tún rí pẹ̀lú yóò dé ní wọn ní dáàmú mọ́. o lè máa pa ńlá sẹ́wọ̀. torí gbà tí o ti dá fún ọ òjò tí ọ. ọ̀rọ̀ pọ̀ jẹnu ẹ̀ lọ èwo bẹ́ẹ̀ ló dá fún o ti dá fún ṣe owó lọ sí lọ́mọ mi ni tọ́jú bẹ́ẹ̀ bá rẹ̀ wá fún mílíọ̀nù ogún ṣe tó lọ́wọ́ tí mo fi gé èèyàn ni wò ó mọ̀ gbọ́ o aláìmoore mọ̀ gbọ́ o ìwọ kọ́ lọ́ pa ńlá sẹ̀ ẹjọ́ torí Ọlọ́run ẹ̀yin tí ẹ̀ ń wò wáyìí ṣe obìnrin tó ti bímọ fún yàn aburú tó ń bẹ̀rẹ̀ kájọ máa pàdé lè tura lóòótọ́ ló ti lọ ó sì ti bímọ gbòmí ṣùgbọ́n mọ̀ ní bẹ̀rẹ̀ rẹ̀ ṣẹ́gun wọn bẹ́ẹ̀ lọ́wọ́ tó máa pàdé lè tura ká sọ̀rọ̀ ọmọ ká sì yẹjú ohun tó bá yẹ ká yẹjú. ẹbí ọlẹ́gbọ́n sí ìmọ̀ náà ọjọ́ òwe tó ọ̀rọ̀ tó bá ti bí dá kí n tún rí pẹ̀lú rẹ wọ́n yóò gba icd lára. ẹ dákun ẹ̀yin olùgbọ́ mi fẹ́ wò wá ṣé àlè lóbìnrin tó ti kú òlọ́dún èèyàn tó bímọ fún yàn tó tún lọ lọ́kọ mi tó padà sílé wọn tó yẹ sí tuntun ríra tọmọ yẹn sì wà lọ sálè wà ní ẹ gbọ́ sálè ẹjẹ ní comment section ẹjẹ gbọ́ obìnrin tó ti bímọ fún mi olóbìdé rajà náà àti ìwọ̀n báàlẹ̀ tó ní mí báàlẹ̀ ìkọ́ bẹ́ẹ̀ ẹ̀yin mi ní kẹ́ ìgbésí ẹ̀yin mi ní kẹ́ ìgbésí ẹ sọ pé ìyàwó mi ni ẹ ṣe jà.